mo kí wa kú dédé àkókò yìí, mo kí wa nílé, mo kí wa lódò, mo kí wa lóko, mo kí wa lẹ́yìn odi níbi gbogbo tẹ́ẹ̀tì láǹfààní àti mọ̀ gbọ́ mi. Mr. Lékèrè yìí náà tún rèé, ọmọdé ọmọ àlẹ́ ìbáwọ̀tọ́ ọmọ adúró gbọ́n níwájú ogun ọmọ akọ̀mọ́tìkà lẹ́yìn adúró giri nídìí òdodo àràbà tí bẹ̀gbẹ́ ẹ̀ lẹ́rù. Mr. Lékèrè máa pé èmi ajíròjọ́ bí ẹyẹ oko ajísàròyé bí ẹyẹ ìbákà. Mr. Lékèrè mo sùn tán kíní kan tó ń ṣe wúyún wúyún lẹ́nu mi ẹ̀ ń bí mi léèrè ẹjọ́ ni. Ẹ káàbọ̀ sórí ètò yẹ káàbọ̀ sí kàn nìyí, kí la fẹ́ sọ, kí la fẹ́ pàkíyèsí wa sí, kí la fẹ́ pẹ̀kẹ́lù. Ó ní mo pè ní ta ni ń ṣe ọ́. Ìbéèrè ni ta ni ń ṣe ọ́, ta ni ń sàásí ọ. Ogun wo ni ń bọ ọjà, ogun wo ló dé bọ. Alálàó ẹ pàpèrè, ẹ wá nǹkan fìdílé, ẹ farabalẹ̀ gbọ́ mi, ẹ yá mi létí inú, ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ àtọmọdé àtàgbà wa lẹ́ẹ̀dẹ̀ yìí níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi, àtọkùnrin àtobìnrin, ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ ètò tí mo pè ní ta ni ń ṣe ọ́, ta lógún rẹ. Bàbá àti màmá, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ogun tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú wa, ogun ayé kọ́ o, ogun èèyàn kọ́, bẹ́ẹ̀ ni àṣàsí kọ́ o, ogun oṣó kọ́, ogun àjẹ́ kọ́. Ta ní ń jara ẹ̀ lógun. Ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ọ̀pọ̀lọpọ̀ wa nínú ayé lónìí, ogun àfọwọ́fà ni. Ogun àfọwọ́fà ni. Ẹ fẹ́ bí mi wọ́n yàn nàná ẹ farabalẹ̀. Nínú ayé, nínú ìrìn àjò rẹ, ẹlòmíì ò sáré káàkiri, ẹlòmíì ò tiẹ̀ ti dààmú. Wọ́n mọ̀ pé wọ́lọ́n irú ogun wo ni máa ń bá òun jà yìí, irú nǹkan kan báyìí ta ni ń bọ ọjà. Yá mi létí inú ẹ̀. Ìwọ ló ń gbógun tira rẹ, èmi ni mò ń gbógun tira mi, èmi gangan lógún fúnra mi, ìwọ lógún fúnra rẹ. Farabalẹ̀ jẹ́ kí n yànnàná ètò, jẹ́ n bọ́ ságbá mi. Ẹyẹ tí ń bẹ lọ́wọ́ mi yìí tó ń wò yìí, jẹ́ kí n tú fún ọ, bóyá dúdú ni bóyá funfun ni, fetí gbéyàwó ọ̀rọ̀. Obìnrin sọ̀rọ̀ ànù, ó lóun ò lórí ọkọ. Obìnrin sọ̀rọ̀ ànù, ó lóun ò lórí ọkọ. Wọ́n ní adífá fún orí lóníṣẹ́ ọmọ abìwà pẹ̀lẹ́, àtọkùnrin àtobìnrin, pàápàá jùlọ obìnrin. Olóòrí ilé ọkọ gbé, ọwọ́ ń sáré kiri, òun torí òkè dórí òkè, òun ti pẹ̀ tẹ́lẹ̀, òun dé gègéle, òun kú lórí pápá, òun bọ́ orí àpáta, òun bọ́ orí babaláwo, òun bọ́ orí oníṣègùn káàkiri, òtìlélé ẹlọ́sùn, òrèlé onífá, òrèlé oníṣàngó, síbẹ̀ ọ̀rọ̀ náà bá yọ. Sọ ọ̀nà tí ìwà tó ọmọ wù, ǹjẹ́ onísùúrù bí? Ọ̀gbọ́ Yorùbá ní àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Obìnrin sọ̀wànù, ó lóun ò lórí ọkọ. Ogun tí ń jà ó lè ṣẹ́, ó di ọjọ́, ó di ìgbà tó ọba tó mọ̀ pé wọ̀ gangan lógun. Ǹjẹ́ kí n bí ọ́nà sí ọkùnrin gan ó lè fi sùúrù bá ọkùnrin sọ̀rọ̀? Òun bí mi olóyìnbó manner of approach àbí kí lẹ́ ń pè ẹ ṣeun. Báwo ni àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ? Báwo ni ìsọ̀rọ̀ sí rẹ? Báwo ni ìtẹríba fọ́kọ rẹ? Báwo ni sùúrù tó o ní pẹ̀lú àwọn ẹbí ọkọ rẹ? Ǹjẹ́ ìwà rẹ gangan lè gbé pẹ̀lú ará ilé míì tí o lè bọ́ nílé kejì gbé? Tí o ti gbàgbé pé mọ́kàn ni ọ́? Àtọkùnrin àtobìnrin, o ti gbàgbé pé mọ́kàn ni ọ́? Ẹlòmíì o ò lè láǹfààní tó o lè ṣe, o ò sọ̀rọ̀ sùúrù yìí láàrin ìṣẹ́jú kan. Ọwọ́ aláyé ni, ayé kọ́ wọn. Ọ̀nà àbáyọ ni pé kò tọ́jú ìwà rẹ. Ọ̀nà àbáyọ ni pé wá sùúrù kún sùúrù rẹ. Yorùbá bọ̀ wọ́n ní onísùúrù ló lè fún wàrà kìnìún, torí bẹ́ẹ̀ yẹn bá ṣe sùúrù tó pẹ́ títí ó bá ṣe òkúta yóò jìnnà. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Yorùbá bọ̀ wọ́n ní fúnra ẹnu ọ̀kẹ́rẹ́ ní fara rẹ̀ ẹnu ara rẹ̀ pekú fọlọ́dẹ, àbí ọ̀kẹ́rẹ́ tó gbọ́ sórí ẹyìn tó rẹ́yìn tó pọ́n, ọlọ́dẹ náà wà ní tó ná ẹran tí ó fi pata nílẹ̀ ogbòmọ̀kọ́rùn. Ọ̀kẹ́rẹ́ wa bẹ̀rẹ̀ sí ní pé ṣé àmọ̀ pọ́lọ́dẹ òrí tẹ́lẹ̀
ó fẹnu ara rẹ̀ pé kú àbí kò fẹnu ara rẹ̀ pé kú lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára lọ́wọ́ àwọn òbí méjèèjì tá a tara wọn jáde, ẹnu wa ò ní pa wá, a ní fẹnu ara wa pè dààmú. Ẹnu ẹlòmíì ló fi ń ja ìyá rẹ̀ lógun lọ́nà wo. Ẹlòmíì tí nǹkan kan bá ń ṣe á ní ṣé tí ń ṣe nǹkan ni ó pa ń báyìí. Tó o bá ti rú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló wá ń sáré kiri sí? Ìgbà tó o ti mọ̀ pé ò ní ọ̀pọ̀ kí ló lọ ilé aládùúrà sí? Ẹlòmíà ní sóun ó sì lówó sọdún báyìí. Ó ò lè rí o torí ò gbé ìgbésẹ̀. Ẹni tí ò lówó lọ́wọ́ ìgbésẹ̀ ni kó wá iṣẹ́ tí ó ṣe. Ẹni tó bá ṣiṣẹ́ ní retí owó. Ẹlòmíì ò ní ṣiṣẹ́ kò ní sàbọ̀ yóò jókòó sójú kan ńgbà oníṣẹ́ bá ń ṣiṣẹ́ yóò sùn. Àbí ọlẹ́ àlàpà mà ṣiṣẹ́ ọ̀lẹ́ bá sọ̀rọ̀ àbọ̀rà sùn ẹni bí ọlẹ́ kò rọ mọ́ bí ẹ wá wáyé ọlẹ́ oúnjára rẹ lógun ni ọwọ́ ara rẹ ló fi ń fa ogun. Yorùbá bọ̀ wọ́n ní ṣiṣẹ́ iṣẹ́ a máa jàre iṣẹ́. Ẹni tó jẹ́ pé kò gbìyànjú àti ríṣẹ́ ṣe tọ́wọ́ aláyé ní í ṣeun tó ní ìyá nǹkan ní í ṣeun ni ò jẹ́ kó òun ló lọ. Ẹ̀mí àti yẹn ẹja bí onítọ̀hún léèrè ó níbi ọdún yìí ti bẹ̀rẹ̀ yìí níbi tó parí dé tó kù díẹ̀ kó parí iṣẹ́ kí ló ti mú ṣe ti ń retí owó. Ọ̀njà rẹ̀ lógún àbí kí ọ̀jà rẹ̀ lógún ọ̀njà rẹ̀ lógún ó fọwọ́ ara rẹ̀ fógún mọ̀nàkàì. Ẹlẹ́ẹ̀kẹta ìwà wo lèmi àti yín ń wù, ìgbésẹ̀ wo lèmi àti yín ń gbé tá a fi ń jara wa lógun. Ẹ̀kẹta ni mo fẹ́ mẹ́nu léyìí farabalẹ̀ kó fetí gbéyàwó ọ̀rọ̀. Ìwọ ọkùnrin olóòníyàwó ńlé kò síyàwó lẹ́ẹ̀dẹ̀ rẹ o sì láhùn. Ìwọ náà ni ó dá Yorùbá bọ̀ wọ́n ní àìláhùn ká níyì. Ẹni ọba ti láhùn ẹni tí máa ń bẹ lọ́wọ́ rẹ tọ́ ọba ti láwọ́ mi ò ní bọ́ bẹ̀. Àtọkùnrin àtobìnrin ẹ̀ ń bá ti láhùn yóò lógún. Kí lógún táwọn máa ń ní? Bàbá mi sọ̀rọ̀ wọ́n fìtàn balẹ̀ wọ́n ní arákùnrin kan ọdẹ ni wọ́n lọ pa erin ẹ̀mọ̀dé ìlú ọ̀sẹ̀ tóbi tó ọ̀pá kò fún ẹnì kankan jẹ ládùúgbò wọ́n lọ jẹ tán òun àti ìyàwó àtàwọn ọmọ rẹ̀ nìkan ọjọ́ erin tán lọ́bẹ̀ sáàmà pé kò sí bí ó ṣe wulẹ̀ kẹrin ó pọ̀ tó ẹran ti tán báyìí náà ni ọgbẹ̀yìn ẹran kòkò erin tán ó tún wé ìbọn rẹ̀ ọ̀ndàgbò lọ ṣùgbọ́n ẹnìkan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé wọn ọbẹ̀ ìsàn ló ń sè lọ́jọ́ tá à ń wù yìí bàbá ọdẹ dàgbódàgbó yígbó Tinubu bọ́nú gbó tó kó òrókò tó kò rí nǹkan kan pa o ẹ̀ lírí báyìí kò rí yìnbọn sí ṣé yóò yìnbọn sófurufú bí mo fẹ́ pa òṣìṣẹ́ jẹ lọ́bẹ̀ fẹ́ ọdẹ àsán ni ọdẹ bẹ́ẹ̀ yọ jẹ rẹ̀ nígbà òdélé ọwọ́ àròkọ àti gbọ́ àgbàlagbà yóò ṣe wá máa jẹun lásán lọ́ba pàtìjú mọ́ra lọ́ba má bọ́ wọ́n ní lọ́ba lọ sọ́dọ̀ ẹni ó ṣe bẹ̀yẹ sàn ẹ dákun ìyá alámọ̀rin ẹ fẹ́ mi náà lọ́bẹ̀ ẹ̀wọ̀n bá kí n tiẹ̀ fi jẹun ẹ̀ kúkú fún wa náà tẹ́lẹ̀ ìyẹn wá sínú ọ̀rọ̀ fún ó ní sóò ti gbàgbé ni erin rẹ ti tán kòkò àìlá wọn á níyì lọ́ọ̀rì máa jẹ erin rẹ ẹjọ́ òní lọ́ọ̀rì máa jẹ tọ́ba wá wí tán táìwí àwa lẹ́nìkan láhùn áwù ẹni ọláhùn náà látojúbọ̀ nù àìláhùn ká níyì bó èèyàn bá ti láhùn olúwa rẹ̀ yóò jàra ìlógun tó dáwọn tó sáhùn sí tó bá kù díẹ̀ kíwọ náà kó bọ́ kòtò àwọn náà tàbí tó bá kù díẹ̀ kíwọ náà kó ṣaláì ní nǹkan kan àwọn náà wọ́n ràn ọ́ lọ́wọ́ ṣùgbọ́n nígbà tó bá ti sáhùn pẹ̀lú wọn bọ́n bá ríṣẹ́ gan wọn ní fi lọ́ọ́ bọ́n bá ríṣẹ́ wọn ò ní sọ fún ọ pé ọ wá ṣe ẹ̀mú gbàgbé o ta ni ń ṣe ọ́ ta lógún rẹ ta ni ń sàásí ọ àbí ẹ̀kọ́ ni ṣé ń gbádùn mi ta ni ń jà ọ́ lógun ta lógun ayé rẹ ṣọ́ gbàgbé ibi tá a bá dé ta ni ń jèmi àti yín lógun bàbá ìyá ẹ̀gbọ́n àti àbúrò ṣé ẹ rí pẹ́yìn gangan èmi àti yín ẹ jẹ́ n sọ pé ṣé ẹ rí pàwà gangan lógun ayé ara wa lọ́nà wo ọlọ́mọ yóò gbàgbà fọ̀ òun ká sọ wálé ẹ̀rọ olè ẹ̀ẹ̀mú ọmọ tí ò kọ́ṣẹ́
tí ò kàwé tó mówó wálé tó náwó bí ẹlẹ́dà tẹ́ẹ̀sì pé kẹ́ ẹ bí léèrè pé bolo ti rówó tó bá wá dọjọ́ iwájú tọwọ́ pálábá bá ségi tó bá kó sí páńpẹ́ ìjọba lẹ́ẹ̀bá sọ pé ẹnìkan ní ń sàásì ẹnìkan ní ń ṣe ẹ ti gbàgbé pé ìgbà tó yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ ìgbà tó yẹ kẹ́ ẹ pé fúnra yín ẹ pé ń ṣe lè fi àparò sábẹ́ tẹ́ ẹ tún gbin kà ta ni wọ́n ń jà yín lógun ogun oṣókọ̀ ogun àjẹ́kọ̀ ogun onílé kejì kọ́ ni ogun yín ni ẹ wo mo sọ yẹn mo dúró ná ìdí ọ̀rọ̀ mi ìdí àlàyé mi ìjà tó tónu mi ni pé gbogbo ibi tẹ̀mí àti yín tá a bá ti ń jara wa lógun ẹ̀jẹ̀ á ṣọ́ra sí ẹ gbọ́ bá a bá bí ọmọ tí ò gbọ́ràn ẹ̀jẹ̀ á bá wí torí Yorùbá bọ̀ wọ́n ní ilé láti kẹsàn-án ròde bá a bá ń hùwà pàlẹ́ ìwà gbẹ̀lẹ́ ló dáa ká fi gbáwùjọ gbogbo ẹni tí bá ń ṣagídí kó rántí ọ̀la o gbogbo iṣẹ́ tá a bá ṣe àní fọwọ́ wa daṣẹ́ ọ̀ra wa nù lágbára Ọlọ́run ìwọ ìyá ìwọ bàbá ìwà pẹ̀lẹ́ la fi gbáyé àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní sùúrù ní bàbá ìwà Mr. Lekere mo sọ yìí mo dúró ná kí n mọ tẹnu gbó kí n mọ tẹnu yàbí aṣọ lágbára lọ́wọ́ Ọlọ́run á tún máa wá á sì máa bá yín á ní ìrùjú báyìí lọ ẹ mọ̀ gbàgbé ẹ bá wa ṣe kí ni ẹ subscribe sí kàn nìyí ẹ like ẹ comment lórí àwọn ètò wa lágbára lọ́wọ́ Ọlọ́run ikú òjò ní pa yín kò ní pa èmi náà kò ní pa ẹ̀yin àtàwọn ọmọ yín gbogbo ìgbà tá a bá ti ń wá á máa bá yín náà ni ẹ sì máa bá gbà mú lágbára Ọlọ́run alálàó Iléyá ọdẹ òmù ń pè mí ó tún dìgbà kan náà.